owó owó Wùmí yé owó 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 àìsí owó bàbá ìjáyà owó lọ́wọ́ àlàáfíà ni ọlọ́run má jòjú owó pọ́n mi àìsí owó bàbá ìjáyà owó lọ́wọ́ àlàáfíà ni ọlọ́run má jòjú owó pọ́n mi olówó láyé mọ́ o wá fún mi lò ọlọ́lá láyé mọ́ o á dá mi lọ́lá ojú owó ojú owó ojú owó ìpọ́n dáadáa ọlọ́run má jòjú owó pọ́n mi àtàmọ́ mi jòyè àmọ́nà mi ni a fi àtàmọ́ mi jòyè àmọ́nà mi ni a fi ọlọ́run má jòjú owó pọ́n mi. Mi kí gbogbo àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣáà mọ̀ one love. Mi wá pe àkọlé òjijì ayé tèmi ní owó lọ́wọ́ bàbá àlàáfíà ni. Gbogbo ẹ̀yin ìyàwó ilé ẹ súnmọ́ mi ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ̀kàn máa ń fi ilé ọkọ yín lẹ̀ torí àwọn nǹkan kan tàbí tẹ́ ẹ máa torí wípé ọkọ yín kò ṣe nǹkan yẹn tẹ́ ẹ máa lọ ta ògo ọkọ yín fún àwọn ọkùnrin míì. Bóyá lẹ mọ̀ wípé igbá àyà wa tẹ́ ń wò yìí igbá àyà obìnrin tẹ́ ń wò yìí ògo ni ọlọ́ǹsẹ̀ ògo ni igbá àyà yìí. Iye ọkùnrin tó bá gun orí ẹ̀ ló máa ṣàfù ògo ẹ̀ fún. Lọ́bì bẹ́ẹ̀ ni ẹni Wùmí ó kọ̀rọ̀ lákìrìbò tó ẹ ṣé mi dúpẹ́. I know what I'm doing. Mo mọ nǹkan tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni ẹ wá jáde síta ẹ lọ́kọ yín ò ṣe tó. Ẹ tiẹ̀ máa ń sọ pé ó ní time kan tọkọ yín máa ń lè ṣe dáadáa tó máa kò ẹṣin ẹ wo bí ẹ wá sọ pé ó ti rí ẹlòmíì níta ní òjò ṣe tẹ́ ẹ mẹ́fà bẹ́ẹ̀ ṣe sọ ọ torí ẹ̀kan ló ń doyún o nígbà táwa wà lọ́wọ́ ẹ̀ẹ̀kan ni ọlọ́ǹsẹ̀ àlùbáríkà dẹ̀ ń ṣe kí ni ó ń wọ̀ ẹ̀ẹ̀kan ló ń doyún àmọ́ láyé òde òní ànàmọ̀ nǹkan kí bàbá gbọ́n bẹ̀ níyìn o orí wọlé ìdí ọ̀lọ́. Bẹ́ẹ̀ ni ṣe ti rí n tó máa ń fà á tó jẹ́ wípé àárín kan tọkùnrin máa ń lè ṣe dáadáa tí ò bá lè ṣe tó bó ṣe yẹ kó ṣe mọ́ kì í ṣàìsàn àìsàn kọ́ tí ọkùnrin tó wà responsible tó ń fowó oúnjẹ sílẹ̀ ńlé táwọn ọmọ ń jẹ tíyàwó ń jẹ tàbí tó níyà tó ní bàbá tá fìnáǹsì wọn tó bá ti wọ inú sọ̀tẹ́ nǹkan oúnjẹ sí ṣẹ́rí tí ráìsì tí àpò ráìsì bá ti ń wò wórówóró tó jẹ́ pé gbogbo ohun tí ń bẹ́nu rẹ̀ kò tó kóńgò kan tí ò ti ẹ̀sẹ̀ wà nílé tó débi gàrí wà tí gàrí ò jù làjì kóńgò lọ tó wá wo báláǹsì ẹ̀ lórí àkáǹtì ẹ̀ Allahu Akbar kẹbíra kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rọ̀máàsì ọkùnrin yẹn tó ara rẹ̀ ò ní mú fún un kì í ṣe pé bóyá ó rẹ́ lòmíì ta kì í ṣe pé ó ń lọ ta ẹ̀tọ́ yín síta. Ẹ̀yin obìnrin ẹ máa farabalẹ̀ ẹ máa ní endurance ọ̀pọ̀lọpọ̀ tó lọ di single mother lẹ́nìí àwọn nǹkan tí ò tó nǹkan wọ̀nyẹn ló kúrò ńlé fún fọ́kọ ẹ̀ a lọ bá ẹ̀yìn Àlàní alágímọ̀jẹ̀ka gbogbo ẹ̀yin Àlàní ẹ má bínú o mo kàn fi pòwe ni ọlọ́ǹsẹ̀ ṣe bí Yorùbá ni mi ì gbọ́dọ̀ ṣe mistake Yorùbá because mi ò kí ń sọ ọmọ àlè Oòduà ní mi tọkàntọkàn English ló jẹ́ wípé ẹ̀yin lẹ mọ̀ bí n bá sọ tí ọba ṣe pé kinní létí tiyín tó èmi ẹ sọ ọmọ àlè Yorùbá ni tí n bá sọ Yorùbá tí ọba complete tí ó correct ẹ sùn mi sí court ní Yorùbá
ṣé wá rédè àwọn elédè tẹ ní ká máa fún promotion nàgọ́nàgọ́ ẹ múra sí ẹ mọ̀ fèbó pera yín lólè 20 years to this time àwọn ọmọ yín tẹ̀ rán léèwé wọn ò ní gbọ́ Yorùbá mọ́ màá ní mo wí tèmi ṣé ẹ mọ̀ yìí pé mo sọ fún yín pé torí pé mo gbọ́ Yorùbá dójú àmì ni mo ṣe rí sí rédíò Nàìjíríà Ìkòyí lẹ́kọ̀ọ́ ṣé wá rí bó ṣe obìnrin náà ló jẹ́ wípé òun ló ń ṣe ìyá ló ń ṣe bàbá ló ń ṣe gbogbo ẹ̀ ló ń tèkì àwọn ọmọ tí ọkùnrin bá gbé súnmọ́ ara rẹ̀ ò ní move bẹ́ẹ̀ ni ara rẹ̀ ò ní move rárá toró mọ̀ wípé báwo ni kóun ó ti ṣe òun máa san school fees ọmọ òun máa ṣe gbogbo ẹ̀ tẹ wálẹ̀ ń rò máa ṣẹ̀ pé ìyàwó yín ò méré ṣé kò méré ṣe lẹ́fẹ́ bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn bá tiẹ̀ jọ mí high prophet mi ò kọ̀rọ̀ mọ́ tí talent ẹ wo bí èmi ò máa gbọ́dọ̀ máa sọ tèmi lórí ọ̀rọ̀ ìfẹ́ mi ò kì í yóò fẹ́ bẹ́ẹ̀ ni torí wípé ọkọ mi fìyà àfẹ́ jẹ mí ọkọ mi ó fìyà àfẹ́ jẹ mí ó sáhùn fẹ́ sí mi tó bá wò mí sùnsùn bá mo gbọ́ ojú ẹ̀ wírí bí eku inú agbè ó dàbí tó bá gbé ẹsẹ̀ lé mi lójú gbòò kó bá ọmọ gbangba tí n bá fẹ́ lù ọ́ pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀ wà mú ọ ẹ mọ̀ pé tóbìnrin bá tún lóyún ó yẹ kí inú ọkọ rẹ̀ ó dùn pé àyàwó mi ti lóyún kí ni olóyún inú rẹ̀ wá ń dùn ṣé mo ní olóyún ni àìfà ṣé mo ní olóyún ni Jésù ní mi ò rí bí mo ṣe rẹwà ni ọmọ pupa Jésù ní mi ṣé Jésù máa bímọ ni ọ̀kanú bíbélì rẹ ni kìí sọmọ pupa ní mo sí àpè náà là ń kọ́ o kìí sọmọ pupa yẹn o ó ti yé yín ó sáhùn fẹ́ sí mi ó sáhùn fẹ́ sí mi ìyẹn ló fi wá jẹ́ pé ó jẹ́ kí n mọ́kàn kúrò lára ọkùnrin mo ti nífẹ̀ẹ́ dáadáa ìgbà tí mi ń gbé ní Mushin ọlọ́ọ̀tẹ̀ Mushin yẹn ó wà lively sí mi àmọ́ kí ni mo máa rì sí ọkọ mi ò bá ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn ó ń fà á tẹ́lòmíì máa ń ròyìn pé bóyá lákìrìbọ̀tò ni Wùmí ò kọ̀rọ̀ mi kì í ṣe lákìrìbọ̀tò kódà àwọn kọ̀líjì ọkọ mi bàbá yẹn wọ́n ń sọ fún gbà yẹn wípé wọ́n máa ń sọ fún mi pé wà ṣókó pupa nìkan ló fẹ́ mọ́ ọdọ́ ni ṣókó pupa nìkan ló fẹ́ mọ́ ọdọ́ ni lọ wá ọkọ dúdú kó dò nígbà yẹn ó kù nǹkan tó jẹ́ pé mi kì í sùn tọkùnrin ọlọ́ọ̀nsẹ́ mi kì í sùn tọkùnrin ṣé mọ̀ nítorí bá ti fìyà ẹ̀jẹ̀ èèyàn náà mo ti make up mind mi ọlọ́run mo ti make up mind mi pé ọkùnrin dé bó fi jẹ́ wípé ntẹ́mi bí mo ṣàn lọ lélẹ̀ ẹ̀yin obìnrin ẹ máa study ọkọ yín ẹ má máa torí wípé bóyá wọn fi nǹkan lẹ̀ fún yín àbí wọn romance yín tó wọn wà romancing wọn gbé súnmọ́ yín tó kẹwàá torí yẹn kẹ máa pín ògo ọkọ yín káàkiri ṣe rí gbàyà wa yìí ògo òní gbàyà àbí kí n tiẹ̀ ṣe táìtì òjìji ayé tèmi ní ògo ní gbàyà obìnrin. ẹ lọ máa wò mí lórí YouTube channel mi Wùmí Okoro TV WhatsApp number mi 08141214070 ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ṣe kíni ẹ máa ṣe nọ́mà fún wa nítorí Ọlọ́run àwa ni iyọ̀ ayé àwa nìyá yín àwa náà dẹ̀ tún ní kíni àwa nìyàwó yín ẹ ṣé mi dúpẹ́.